Taye Gist TV, kindly subscribe. Olóyè Sunday Igboho sà, mo gbé fún yín o, akọni ni yín, ọ̀nà òsì ní dójú tì yín, àwọn tó nílẹ̀ ilẹ̀ Yorùbá wa yìí tájọ tẹ̀dó wọn ní padà lẹ́yìn yín o. Information tí mo gbọ́ tó bà mí lára olóta mi lórúkọ o. Mo rí kíní fọ́nrán fídíò bíi ti àwọn Olóyè Sunday Igboho sà tí wọ́n ti wọnú igbó tí wọ́n fẹ́ lè kojú àwọn báńdíìtì. Ó sì kọ́ mi lóminú. Mo rí ibi tí wọ́n ti ní pé àwọn kan faragbọ́ta ń bẹ láàrin àwọn ọmọ tí Olóyè Sunday Igboho sà tí wọ́n kó lọ sí ojú ogun. Gbogbo ọmọ tí àkàrà bá kó lọ sóde báyìí ní kó wọlé o. Gbogbo àwọn ọmọ tí wọ́n bá bá Sunday Igboho sà, Olóyè Sunday Igboho sà tí wọ́n bá wọn lọ sójú ogun, wọ́n kó wọn dé láyà tàlàáfíà. Ẹnìkan kò ní pẹ̀dẹ̀ láàrin gbogbo wa. Ẹ wo ẹja kèsára o. Wọ́n ní wípé drone ẹ̀yẹn kíní bíi kámẹ́rà tí ó máa ń fò bí aeroplane bí ọkọ̀ bàálù ẹni ìkan lára àwọn tí Olóyè Sunday Igboho sà tí wọ́n kó lọ ní igbó láti lọ rèé mọ ibi táwọn báńdíìtì wà iná lò. Ẹ mọ̀ pé èèyàn ṣàdédé mọ ibi táwọn agbésùnmọ̀bí wà láìsí pé ẹ mọ̀ kíní drone yẹn náà máa jẹ́ bí nǹkan bíi kámẹ́rà ilẹ̀ rí tí wọ́n gbé lọ́wọ́ tí wọ́n ṣe bíi kámẹ́rà tí ó ń fò lọ sókè yẹn. So àwọn gbogbo ń reflect gbogbo tó ń ṣẹlẹ̀ nínú rẹ̀, wọ́n ń reflect lórí fóònù. Gbogbo tó bá ṣẹlẹ̀ nínú kiri yẹn wọ́n máa reflect lórí fóònù. Wọ́n níbẹ̀ lálágbá olórí burúkú bandit kan ló ti ya lù wá látẹ̀yìn ló kọjú ìbọn sí ìkan lára àwọn ọmọ tí Olóyè Sunday Igboho sà kó lọ sójú ogun. Wọ́n ní ló bá yìnbọn fún wọn. A rí ìkan lára àwọn ìkíní yẹn tó jẹ́ pé ọ̀tá ti reflect lára ọmọ ẹ̀ arákùnrin yẹn. Ọ̀tá reflect lára arákùnrin yẹn o. Báyà gbé wọn lọ sí ilé ìwòsàn kan tọ́jú kan sì wòsàn fún wọn kan sì tọ́jú fún wọn. Àtẹ̀ntí ọ̀tá wọlé náà la adúpẹ́ pé ẹ̀mí sá wà. Ìrọ̀lẹ́ security network ìjọba ẹja kí wọn lẹ́yìn o. Ẹja ká support wọn, ká fún wọn ní full support. In fact, I'm really impressed pẹ̀lú nǹkan tí Olóyè Sunday Igboho sà sí. Kẹ́hìn tó lè volunteer ẹ̀mí ara rẹ̀ lẹ́lẹ́gbẹ̀ẹ́ ó yá ẹni tí tó bá fẹ́ kọ́ọ̀sì àwọn ready láti face consequences ẹ̀. Àwọn ọmọ iṣẹ́ àwọn gbọ́dọ̀ gbà wọ́n lẹ́lẹ̀. Àwọn gbogbo àwọn obìnrin tí ń bẹ nínú igbó yìí, àwọn ọkùnrin tí ń bẹ nínú igbó yìí, àwọn gbọ́dọ̀ rescue wọn. Ẹ jẹ́ ká gbé gbòòsà fún ẹ tó yẹ ká gbé gbòòsà fún ẹ. Olóyè Sunday Igboho sà, èmi ń fàsìkò yìí kí yín o. Mo sì ń ṣe ní àdúrà fún yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tèmi náà jẹ́. Ẹ pé ó ti pẹ́ tẹ́ ti rí mi ní orí ojú táyé bì. Òun ni mo ṣe jẹ́ ni. Ẹ wo Olóyè Sunday Igboho sà, ẹ wo ọkùnrin takuntakun, bàbá rere ni o. Mo gbé gbòòsà fún yín. Gbogbo tí àkàrà tó bá sì kó lọ sóde báyìí náà ní kó délé o. Ìkankan ò ní pẹ́ dé láàrin gbogbo ẹ̀yin dẹ́jọ́ lọ àti gbogbo wa àti gbogbo ojú tí wò wá. Ẹ̀wọ̀ ẹja máa fura o. Àwọn báńdíìtì yìí wọ́n náà kọlu Olóyè Sunday Igboho sà. Inú ìsì tí mo gbọ́ gangan nìyí tí ó dẹ̀ tó dẹ̀ gbà mí lómi pé bóò ló ṣe jẹ́ bóò náà ṣe kọlu wọn. Nínú gbóná làwọn kẹ́ni wà o. Ẹni tí ó bá sì ṣe bí ọ̀bọ tí ó bá mọ̀bọ yóò ṣe kíni ìbá nípẹ́ tí ó bá mọ̀bọ yóò ṣe bí ọ̀bọ. Má bàa lo kíni drone. Mo tún gbọ́ àṣekẹ́kẹ́ nìkan náà sọ ọ ní kán mọ̀ ya fídíò kán mọ̀ ṣe kíni kan. Bàbá ya fídíò bó náà ṣe fẹ́ mọ̀ kì í ṣe ibi tọ́rọ̀ ń lọ nù. Àwọn kíní náà wà lórí bá ya fídíò wọ́n mọ̀ pé à ń bọ̀ wá bá wọn. Ẹ mọ̀ ẹ bá jẹ́ fún lára fún àwọn náà mọ̀ pé táwọn ṣe ò dáa. Wọ́n mọ̀ pé àwọn olóyè ẹ wá bẹ̀rù Olóyè Sunday Igboho sà náà àwọn náà bẹ̀rù wọn mọ́kọ̀ ya wọn. Àwọn báńdíìtì náà mọ́kọ̀ ya wọn. Wọ́n bẹ̀rù Olóyè Sunday Igboho sà. Wọ́n mọ̀ pé Olóyè Sunday Igboho ṣe yẹn kékeré táwọn náà àwọn náà bá ń sẹ́wọ́n àwọn náà mọ ibi tán máa ń sẹ́wọ́n sí. Ẹ wò ó tẹ́lẹ̀ ó sàsọ fún wa ni pé ojú lalákàfẹ́ ń sọrí o. Bàbá ti ń lọ tó bá yẹ kó ṣe bullet proof tẹ káwọn èèyàn máa wò sára àwọn ṣú tó bá yẹ tó bá ṣe gbàgbà tó bá yẹ káwọn àwọn ọmọ tẹ bá kú lẹ́yìn tó bá yẹ ká wọ̀ ẹ̀jẹ̀ kan wọ̀ àwọn àbá tó bá ṣe dáadáa tó bá ṣe kojú ogun tí ń ṣe pé ìbọn ọdẹ nìkan ká tó fi kún ọ. Àǹdẹ̀ lórí ọ̀rọ̀ tí ìyàwó ààrẹ orílẹ̀-èdè bàbá wa Bọ́lá Ahmed Tinubu ìyá wa Rẹ̀mí Tinubu tó sọ nípa àkàrà àti kíní
a máa sọ̀rọ̀ nípa ẹ̀yìn náà, a máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yẹn. Ó ti ń trendy káwọn ti sọ pé nípa ọ̀rọ̀ àkàrà bọ́ ìṣẹ̀fẹ̀ jẹ́ ká dà mọ́ ọ̀rọ̀ ilé ìdárayá nítorí ọ̀rọ̀ ẹ̀yìn a máa fi jomi tó rọrọ̀ ni. Ọ̀rọ̀ náà àwọn tí ń pè mí pé ọ̀rọ̀ mo fẹ́ sọ lórí ẹ̀yìn bọ̀ èmi ò ń farabalẹ̀ sọ ni. Bí ó bá nídìí obìnrin jẹ́ kó mú àwọn náà ò lè kàn lè ṣàdédé sọ pé àkàrà àtẹ̀kọ́ kan àbí kúlíkúlí kan ṣé ń gbọ́ mi a máa fi jomi tó rọrọ̀ láàrin ara wa náà ṣé ń gbọ́ mi. Ẹ wo Olóyè Sunday Igboho Ṣàá ẹ̀yin ni mo ní bá lọ́rọ̀. Ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ tẹ́ bá ti kó lọ sójú ogun ẹ jẹ́ ká máa take precaution kán dẹ̀ máa wà vigilant. Ìfura lògùn àgbà o, ìfura lògùn àgbà o. Tẹ́ bá ti lọ síbẹ̀ àwọn kan ní agbésùnmọ̀bí yẹn àwọn ò kọ kílẹ̀ ṣú láìláì. Àwa dẹ̀ mọ̀ wípé fún ẹ̀tọ́ ọmọnìyàn òun náà lè ń jà fún nítorí gbogbo àná lè ṣe ń jà nítorí ọmọ Yorùbá kílẹ̀ Yorùbá mọ̀ dà ooru kó mọ̀ di pé àwọn olójúkú ajínigbé yìí wọ́n wà rámpáàtì máa lọ́wọ́ wọ́n gbàdúrà bá wa máa lọ́wọ́ wọ́n wà á lé àdánù. Mo mọ̀ pé torí ẹ̀ náà ni gbogbo yín náà ṣe ń ṣe kí lẹ́sẹ̀ ń jà. Mo mọ̀ pé ẹ̀tọ́ ọmọ ènìyàn náà lè ń jà fún lórí òdodo lè ń ṣe gbogbo nǹkan tẹ̀ ń ṣe ṣùgbọ́n àwọn èèyàn ni ò fẹ́ gbọ́ náà sì fẹ́ ẹ mọ̀ nínú ìgbà míì náà téèyàn bá ń ṣe nǹkan náà pé èèyàn ṣe nǹkan o kì í ṣe nǹkan fún ara mi nìkan o nǹkan tó jẹ́ pé gbogbo èèyàn ni ó wúlò fún àwọn ẹlòmíì ò ní fẹ́ mọ̀ bẹ́ẹ̀ wọ́n ní ọ̀ya o nǹkan yìí ó ṣe àǹfààní fáwọn kò ṣàǹfààní fáwọn o wọ́n bẹnu àtẹ́lù. Ẹ má jà bẹnu àtẹ́lù Olóyè Sunday Igboho Ṣàá o. Inú igbó táyà bá tẹ̀ ti ń lọ bẹ̀ ẹ jẹ́ ká máa wà vigilant ojúlá alákan fi sọ̀rọ̀ nǹkan kò ní ṣe gbogbo wa o nǹkan kò ní ṣe ẹ̀mí wa o. Èmi ni tí ń tòótọ́ o Ojútáyé gangan fúnra rẹ̀ Gist TV ẹ má gbàgbé láti subscribe níbi ilẹ̀ tí lè máa gbọ́ pínrín ọ̀rọ̀ a máa tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn ó sòótọ́ ọ̀rọ̀ fún bí láti máa sojú abẹ níkò ẹ má gbàgbé láti subscribe.